tí àwa ọmọ Ọ̀yọ́ bá ń sọ̀rọ̀ àmọ́ tá à ń sọ ẹ̀tọ́ wa là ń jà fún èèyàn bọ́lọ̀ máa jà fẹ́tọ̀ rẹ̀ kẹ́ wá ní sọ wọ́nranwọ́nran mo kọ́ rí àwọn kan kí wọ́n gbé fídíò mi sí tí wọ́n sọ kú sọ àwọn alùsùnà ni o àwọn alùsùnà ni wọ́n mọ péjì wọn so tí wọ́n gbé fídíò mi sí yẹn àfa yẹn sọ kú sọ oníyàwó mẹ́ta mo sì ń bọ̀ lórí ọ̀rọ̀ tiẹ̀ náà sẹ́rí àwa lá ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà àwọn àǹfà wa kan wọ́n wá síbi programu yẹn tó jẹ́ pé àwọn ò lè mọ̀ bóyá wọ́n invite àwọn àǹfààlú àbí wọ́n invite àwọn àǹfààlú àwọn àǹfààwà kan bẹ́ẹ̀ àyàn wọn ìyẹn wá dóbà wọn à ń jàfẹ́tọ̀ wa pé wọ́n fojú àwọn àǹfààwà nínú ìlú wọ́n fi ń ráre ẹ̀ láǹ sọ̀sọ̀kúsọ ẹ kọ́kọ́ fojú wò ẹ fẹ́ ṣe lecture Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ló ṣe ní mú fún tí ń lùlù nínú ìlú sáà ní wàásírù ní mú fàásírù Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń ṣe wàásí ní tiwa nílùú tiwa nílùú Ọ̀yọ́ yàtọ̀ sí pé tí wọ́n bá pe àwọn bàbá mufti àwọn aláwàyè ní wàásí ní gbèríko bẹ̀ níjọ́ wo ni Ìmáàmù ní Ògbómọ̀ṣọ́ làwọn ti ṣe nǹkan tí wọ́n ti fún wa nírú àpẹẹrẹ bá rí wọ́n wúyè nínú ìlú wa fún ìmáàmù tuntun fún ìmáàmù tuntun ìmáàmù Ògbómọ̀ṣọ́ deliver lecture tara àtàkì ká ìdí ara àtọ́bàṣẹ wa ti lecture ara inú ilé ọ̀kọ̀ọ̀kọ́ sọ̀rọ̀ náà ara àta kó n tó deliver lecture láwọn ara àta tí wọ́n wáyé kan jẹ̀bi àmọ́ kí ló ṣàwọn ara inú ilé náà ẹ wá sọ̀sọ̀ kú sọ pé àwọn Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ solution wà àmọ́ solution ṣe kẹjọ máa yé yín báwọn lẹ́yìn tẹ́ sọ̀sọ̀ kú sọ so bàbá mufti aláwàyè àwọn alátẹmímọ́ olóńgìní àbálẹ́lẹ́wì wọ́n pọ̀ bẹ́ẹ̀ láwọn àfáà wa tí wọ́n sí lórí ìkàlẹ̀ ìyẹn wá dúró báwọn àmọ́ ní tèmi ń jẹ́ kó yẹ yín ni pé àwọn ẹlòmíì jáde wọ́n sọ pé nígbà tí wọ́n ànánsì àbábá ìmáàmù àgbà fún ìlú Ọ̀yọ́ Ọlọ́run járí wọn pé nígbà tí wọ́n kéde wọn pé ìmáàmù ni wọ́n sọ wípé sáwọn tí à ń jà fún yìí ṣé wọ́n kí bàbá ìmáàmù wọ́n ní sẹ́yìn kí bàbá ìmáàmù àwa alákọ̀ọ́kọ́ péjì ẹni àkọ́kọ́ tí mo ti kọ́kọ́ rí pé wọ́n kí bàbá ìmáàmù bí àti ní ìmáàmù tuntun lọ́yọ̀ọ́ káwà tó rí ọ̀dọ̀ bàbá sáàrù mi ni àwọn ọmọ bàbá sáàrù mi wọ́n kọ́kọ́ ń fún ká tèmi àwọn tí wọ́n jọ rẹ̀ tí wọ́n á mú ká àti lọ́yọ̀ọ́ àti ní ìmáàmù mi lọ́yọ̀ọ́ àti ní ìmáàmù mi lọ́yọ̀ọ́ o àwọn tí wọ́n kọ́kọ́ fún kánú níbi àwọn lọ́kàn wọ́n congrats wọn o kò sí bá a ti fẹ́ ṣe kò sọ́nà tá a fẹ́ gbé gbà kò sí ọ̀nà tá a fẹ́ gbé gbà láyé abọ́lọ̀ àwọn àfa wa níbẹ̀ a tún stand lórí ìyẹn páàrí wọn ń bẹ̀ àfa mi ò wá láti inú ìlú mi a mọ̀ sí nǹkan nílùú Ọ̀yọ́ lọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ àní mọ̀ náà bàbá ń bẹ̀ rárá ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí fìdí kọkàn bàbá Aláàfin lọ́wọ́ tí ọ̀rọ̀ yìí bá fẹ́ yanjú yányán bàbá ìmáàmù nílùú Ọ̀yọ́ lọ́n járe ní pẹ̀mí yóò kù fún wa kò sí tó kù wípé àfikẹ́ lọ sáàfikẹ́ lọ bá Aláàfin o bàbá Aláàfin o àwọn ọmọ Ọ̀yọ́ àwọn ọ̀dọ́ ń bínú pé kò sáwọn àgbààgbà fáwọn bẹ́ẹ̀ o omi àdúgbò tó rọ̀ ní kẹ́ẹ̀tú o ẹ wà á lọ sáàfin Aláàfin wá sáàfù lẹ́tà fún gbogbo àwọn bàbá tí wọ́n sí bẹ̀ yẹn tálàfin bá sáàfù lẹ́tà wọn pé yá gbogbo yín ẹjọ́ o ẹjá pàdé láàfin níjọba yìí o ẹ wà á yanjú ẹ báwọn ẹ̀yin lẹ́wàá padà wá ta lẹ́wàá àná ṣẹ̀ fún wa ìyẹn dúró báwọn